Adúpẹ́ kábíyèsí ọba ẹlẹ́bùrú kẹ́ ọba tó parí ohun gbogbo tí ò yẹ nìkankan àdìtú sánmà lolódùmarè kúkú jẹ́ ọba tó nílẹ̀ tó sì ní òkè ọba tó jẹ́ pé òun ni bíríkìlíà tẹ́nìkan ò kọ́ níṣẹ́ tó mọ ìgànná ayé òun ọ̀run ọba tó kan lé ara rẹ̀ fúnra ara rẹ̀ ibi tó lódùmarè ń gbé kò sẹ́dá kan tó yé ibi òdùmarè ń sùn kò sẹ́dá kan tó mọ̀ bọ́lá òun tiẹ̀ ń sùn bí òun tiẹ̀ sùn ni ta ló ní àlàyé ẹ̀ lẹ́nu kó wá sọ kò sí ìdí àìtúmọ̀ nìyẹn ọba tó fi gbogbo ju gbogbo ohun tí ń bẹ nínú ayé lọ ọba àjùlọ ọba kàsíàrà mo kí yín mo kí ìlọ́kùnrin lóbìnrin mo kí ọmọdé ilẹ̀ yìí mo kí àgbàgbà tí mọ́dé ilẹ̀ yìí ọ̀dẹ̀ ọ̀dà bí yóò dáa kò ní bàjẹ́ láṣẹ Olódùmarè tó bá yẹ pé àárọ̀ lẹ bá wà mo kí yín o ẹ káàárọ̀ o tó bá yẹ pé ọ̀sán lẹ bá wà mo kí yín ẹ káàsán tó bá yẹ pé alẹ́ lẹ wà ẹ kú àjálẹ́ o tó bá yẹ pé rọ̀lẹ́ ni ẹ kú rọ̀lẹ́ lágbára Ọlọ́run gbogbo wa á rírí gbà á máa bójú àná Ọlọ́run pàdé ní gbogbo ọ̀nà àdúrà wa Olódùmarè ò ní dàlú wa láyà gbogbo ẹgbẹ́ wa ní òkè òkun pátápátá ẹ kórè òkè òkun wá sílé lágbára Ọlọ́run gbégbé ìgbésóko ẹ ní gbésájò ohun aburú sì ní fọ̀ sí yín wọn ò ní fi aṣọ dá yín mọ̀ wọn ò sì ní fẹ̀rù yín sọ̀kò sí wa ní ilé lágbára Ọlọ́run gbogbo àtàwà ní ilé náà gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà lágbára Ọlọ́run nǹkan oníṣẹ́ni kankan wa àwa náà rí tiwa ṣe o gbégbé ìgbésókò ànígbésájò o ẹ ṣé adúpẹ́ ẹ sọ pé mo tún dé bí ọba nídìí obì kì í jẹ́ kúmólú bí ọba sì nídìí ẹsẹ̀ kan kì í ṣàdédé ṣẹ́ ìdí àtìtúmọ̀ rèé tí mo tún fi jáde wá bá yín lónìí kí ló mú mi wá jáde lónìí òun ni fọ́nrán kan tí mo rí tó ń ṣẹlẹ̀ nílùú Ìbàdàn níbi tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹlẹ́hà tí wọ́n ti jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kégbàjarè sétí gbogbo ọmọ aráyé pé ó wá fẹ́ dàbí pé ẹni Ọlọ́run bá bùn kó bùn mi níbi tó ti ń kégbàjarè wípé àwọn nílò ìrànlọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ kí wọ́n jọ kí wọ́n ṣàánú àwọn wọ́n wá dorí kodò wọ́n á wò wípé ẹni mélòó ni wọ́n fẹ́ ràn lọ́wọ́ èèló ni wọ́n sì fẹ́ fi ràn yín lọ́wọ́ àti pé kí ló ti ẹ̀fà gan tí ẹlẹ́hàá fi ń ṣàgbé ìrànlọ́wọ́ ẹ wò mọ́ ṣe pọ̀ tó ṣé wọ́n fún wọn ní 1 million ni àbí wọ́n fẹ́ ní kọ̀ọ̀kan ní 500,000 kí ló fà á tí àwọn ẹlẹ́hàá yìí tó ń ṣàgbé ìrànlọ́wọ́ kí ló fà á tí wọ́n fi gbógun sẹ́nu kí ló fà á tí wọ́n fi bu ariwo jẹ àwọn kan yìí ló ṣe mí kìjikìji bákan ẹ sì mọ̀ ohun tí mo gbé lọ́wọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú ìrìn àjò ọkọ àtìyàwó òun náà lè mi gbé lọ́wọ́ èmi kì í tú igi èmi máa ń so igi ni mo jókòó mo wá ronú mi pé ẹlẹ́hàá tẹ bá wò lónìí àwọn ẹlẹ́hàá wọ́n ń tọrọ bárà pẹ̀lú ẹ̀há wọn àwọn tó ń pariwo yìí wọ́n ń sọ fún wa pé ẹlòmíín fi ẹ̀há jalè ẹlòmíín fi ń ṣàgbèrè àtàwọn nǹkan tí ò dáa ẹlòmíín fi ń ṣàgbé ìrànlọ́wọ́ tó ń tọrọ bárà káàkiri wọn ò tiẹ̀ wá ti júmọ́ sópin ayé la fẹ́ pè ní àbí kí ni ìdí àìtúmọ̀ rèé wọ́n á ronú mo wo ayé àtijọ́
àwọn tí wọ́n ń há ẹ̀há àtàwọn tí wọ́n ń há lẹ́há gẹ́gẹ́ bí aya. Àwọn ní há ẹ̀há láyé àtijọ́, báwo ni wọ́n ṣe ń há wọn? Ìyẹn ni mo fẹ́ ká tọ́nà wò. Tá bá wò ní ìsìn, láyé àtijọ́ ààyè ọ̀wọ̀ ni ẹlẹ́há wà láyé àtijọ́. Ojú tí wọ́n fi ń wo àwọn ẹlẹ́há ń gbà náà, ó lágbára. Wọ́n pàtàkì àwọn ẹlẹ́há. Ẹni tí ó jẹ́ mùsùlùmí ó pàtàkì ẹlẹ́há ká tó wá káwọn tó jẹ́ mùsùlùmí kẹ́ ọ̀ bọ́ ṣe pàtàkì ẹlẹ́há ní láyé àtijọ́. Láyé àtijọ́ ẹ̀há dùn, ẹ̀rí wọn inú yá dùn. Kò sí ẹlẹ́há ò tọrọ owó láyé àtijọ́, kò tọrọ bá lọ́wọ́ ẹnì kankan. Ẹlẹ́há sì ń ṣiṣẹ́ láyé àtijọ́. Ṣùgbọ́n láyé òde òní kò wá fẹ́ yé mi mọ́, níbi pé kẹ́lẹ́há ó máa lọ tọrọ bárà, kẹ́lẹ́há ó máa lọ ṣàgbèrè pẹ̀lú ẹ̀há wọn, kó jẹ́ pé ẹlẹ́há lá máa bá nú àwọn nǹkan tí ò dáa. Ǹjẹ́ lèyí kò fẹ́ mú tìjú bá báyìí? Ẹdún sí ọ̀ranyàn ní ká háyàn, sí ọ̀ranyàn ní kí wọ́n há ìyàwó ni, sọ̀ranyàn ni. Ṣé kí wọ́n tó lè háyàwó kí làwọn gbésẹ̀ tó yẹ kí wọ́n gbé? Ṣó yẹ kí àsọyípapọ̀ wà láàrin ọkọ àti ìyàwó tó fẹ́ há? Ọ̀dà kí ni ọkùnrin tí ọkọ ìyàwó tó fẹ́ háyàwó rẹ̀ náà, kí ni àwọn nǹkan tó gbọdọ̀ ní gẹ́gẹ́ bí ọrọ̀ ajé, gẹ́gẹ́ bí àmúyẹ, gẹ́gẹ́ bí àmúsọ̀rọ̀? Kí làwọn nǹkan tó ọkùnrin bẹ́ẹ̀ tó gbọdọ̀ ní kó tó lè háyàwó rẹ̀? Àbí ọkọ lè ha bó bá wù ó lè ha, kò ní ìdí kó ní nǹkan àmúsọ̀rọ̀, kò ní ìdí kó ní nǹkan tó máa ń sọ̀rọ̀ ajé, kọ́kàn háyàwó rẹ̀ ni? Ṣé bó ṣe wà nìyẹn ni àbó ní àwọn kankan tí irúfẹ́ àáfàá bẹ́ẹ̀ gbọdọ̀ ní kó tó lè háyàwó rẹ̀? Ìyàwó tá a fẹ́ há náà, kí ni àwọn nǹkan tóun náà gbọdọ̀ ní? Torí ìrájọ́ ọ̀há wọn yìí, wọn ò lè máa jáde firifiri bí ẹni tí wọn ò há bó ṣe ń jáde. Kí ni àwọn nǹkan tó gbọdọ̀ ní? Àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká tanná wò. Torí léyìí ó fẹ́ tàbùkù, kódà ó fẹ́ tàbùkù ẹ̀sìn, ó fẹ́ tàbùkù àwọn àfáà pàápàá, ó tún tàbùkù àwọn tó há wọn. Ó fẹ́ dàbí pé kò fẹ́ sí ìtìjú. Kí la wá ń há ìyàwó wa fún? Mo sọ pé kí làwọn nǹkan tí ẹni tó fẹ́ àfáà tó fẹ́ háyàwó, kí làwọn nǹkan tó gbọdọ̀ ní? Ẹ̀há ayé àtijọ́, ẹ̀há àsìn. Láyé àtijọ́ ẹ̀há da, ṣùgbọ́n lónìí yìí kò yéèyàn mọ́ o, torí ohun tó ṣẹlẹ̀ yìí mi ò gbọ́ rí, kò ṣẹlẹ̀ rí kí n rí nínú ayé. Ìdí àìtúmọ̀ nìyẹn. Wọ́n ní ẹni bá mọ̀nà òun náà ni à á tẹ̀lé. Ìdí àìtúmọ̀ rèé tí mo fi wá lára àwọn tó ní ìmọ̀ tí wọ́n jẹ́ obìnrin, kó má jẹ́ pé ọkùnrin ló jẹ́ láfọ̀rọ̀ wá lẹ́nu wò. Mo tọ́ ṣàṣà, mo rí ọwọ́ mi tó ẹja ńlá kan ẹja ńlá ni tí wọ́n sì ní orúkọ. Àwa wò pé ó yẹ ká súnmọ́ wọn, ká bá wa yànnàná ọ̀rọ̀ ẹ̀há yìí, torí léyìí ó làgìbọ̀tàn díẹ̀. Ẹ máa bá mi ká lọ bí n sì máa gbé àlejò mi wọlé. Ẹ ṣé. Ẹ káàsán àlejò wa. Ẹ dákun, ẹ bá mi sálámù sáwọn ọmọ àwọn àgbáyé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ bá mi dárúkọ yín fún wọn kán mọ ẹni tí mo gbà lálejò lónìí. Orúkọ tèmi ni Ajia Kerimat Sọ́líù Ọlọ́runṣẹ̀yẹ, ọmọ bíbí inú Ọlọ́runṣẹ̀yẹ. Ẹ ṣé. Orúkọ tí ni Saidatu Karimat.
ọmọ bíbí Ṣéwù Àdìó Ọlọ́run Sọ́líù Àdìó Ọlọ́run ṣẹ̀yẹ nílùú Abẹ́òkúta. Ọ̀dà àdúpẹ́ o. Ọ̀rọ̀ kan ló ń ṣe wá lójú wíwìwí òun mo fi ní kẹbọ́ wa yànnàná ká gbá àkàmọ́lẹ̀ sí torí mo ọ̀dà pé wọ́n ní ẹ̀rìn ní fáàní má bí ẹni lábáwá torí mi ò kéwú ọ̀dà pé wọ́n ní ẹ̀rìn nípa nǹkan bẹ́ẹ̀ díẹ̀. Ohun tí à ń gbìyànjú àṣọ ni pé nípa ẹ̀há kí ni ẹ̀há? Ẹ̀há bí ó ṣe yé èmi sí òun ni gàgá téèyàn fi ìyàwó ẹ̀ sí ní Islam. Mo dẹ̀ rí pé ó jẹ́ ẹ̀tọ́ súnà ni. Dábàá wo ẹ̀tọ́ ni ọ̀dà ẹ jẹ́ ká wo àwọn wo ló ń há ẹ̀há. Tẹ́lẹ̀ àwọn sùmùrà àwọn tá a mọ̀ ní oníláwàní àwọn ni wọ́n máa ń há ẹ̀há. Àwọn sùmùrà Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ní ìsìn àwọn kan náà àwọn ọmọ ìyá wa kan náà alísùnà àwọn náà ti ń lo ẹ̀há but bí wọ́n ṣe ń lò ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n fún àwọn tí wọ́n dá wọn mọ̀ síra wọn ẹlẹ́yà náà máa pè wọ́n. Ṣùgbọ́n ohun tẹ́ ẹ̀ sọ fún wa sì ni pé ẹ̀há ti pín sí méjì báyìí lónìí ṣùgbọ́n lẹ́yìn àtijọ́ ẹ̀há kan ṣo ló wà. Kan ṣo làwa mọ̀. Ok àwọn sùmùrà ló ti máa ń há ẹ̀há ní ayé àtijọ́. Ẹ jẹ́ ká kọ́ wo ayé àtijọ́ níwọ̀nba ṣókí. Lẹ́yìn àtijọ́ báwo ni wọ́n ṣe ń há ẹ̀há láyé àtijọ́ láwọn sùmùrà? Ní ayé àtijọ́ àjọsọyé ẹni tó bá ti fẹ́ sùmùrà tó ti ń yàn lọ́rẹ̀ẹ́ ó ti mọ̀ pé wọ́n máa há òun ní ayé àtijọ́. So àjọsọyé ó wà wọ́n dẹ̀ ń há ẹ̀há yẹn látara pé wọ́n sọ̀kọ̀m fún ọkọ wọn wọ́n máa juwọ́ ju sẹ́lẹ̀. So gbogbo ohun tí wọ́n bá ní ọkọ wọn bá wọn fi lò gbogbo tọkọ wọn náà bá ní àwọn náà fi bọ́kọ wọn lò so wọ́n ṣe lè láì wọ́rọ̀ sórí. Ohun tẹ́ ẹ̀ sọ fún wa nísìn ni pé láyé àtijọ́ àsọyé pọ̀ ó wà láàrin àáfà àti obìnrin ìyàwó ẹ̀ tó fẹ́ há. Ẹ̀tún wá ń jẹ́ kó yá pé ẹni bá ti ń bá àwọn sùmùrà ń rìn gẹ́gẹ́ bí obìnrin pé gẹ́gẹ́ bí ìyàwó àfẹ́sọ́nà láyé àtijọ́. So kódà gan ẹ má bínú láyé àtijọ́ yẹn ó ní ọjọ́ kan wọ́n máa ń celebrate bí ìyàwó lọ́tọ̀ ni. Yẹn ẹ̀há yẹn. Wọ́n máa gba ẹ̀há. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń celebrate pé ó máa hùn yàn náà. So ẹ̀hùn ni wọ́n fi ń ṣe nígbà yẹn wọ́n dẹ̀ ṣe lè láì wá rọ̀sùlì. Èwo ni lè láì wá rọ̀sùlì? tó lọ́hùn tàná bì. Torí mo fẹ́ ká máa sẹ́nẹ̀ báwọn kan wà náà bá la gbọ́ lágbáwá. Tàbá wò láyé àtijọ́ yẹn kí làwọn bàbá yẹn ní lọ́wọ́ gẹ́gẹ́ bí ọrọ̀ ajé? Òun náà mo sọ pé lè láì wá rọ̀sùlì tó ní àwọn ẹni tó bá fẹ́ wọn gbà yẹn ti mọ̀ pé kéwú náà fi ń jẹun. Kéwú náà fi ń jẹun. Wọ́n dẹ̀ nǹkan mọ́ ń kéwú wọ́n kọ́ mọ́ ń kéwú nǹkan tí ẹlòmíì gan pàápàá tó bá dé bóyá ẹni tó ti fẹ́ wọn yẹn ó ti mọ̀ pé tó bá jẹ́ṣẹ́ tó gbé dání tẹ́lẹ̀ kò bá ti súnà mu á tètè jọ̀wẹ́ á ṣe nǹkan tó bá ti súnà mu tó mọ̀ pé bóyá ó gì ní kinní kankan bẹ́ẹ̀ yẹn yọ máa ta láyé àtijọ́. kódà nígbà tójú tún ńlá ó di pé wọ́n máa ń gbé àwọn abọ́ fáwọn èèyàn ní installment wọ́n máa ń tajà àtàlẹ̀. Ọ̀dà ẹ ṣe Saidatu Karimot Ọlọ́run ṣẹ̀yẹ ẹ ṣeun ẹ kú àtúntò náà látọ̀rọ̀. Ẹ jẹ́ ká wò láyé òde òní nígbà kan ẹ̀há kan ìlànà àwọn ẹ̀ka kan ló ń há ẹ̀há láyé àtijọ́ àbí ṣùgbọ́n lónìí ó ti di ẹ̀ka méjì. Lónìí àwọn sùmùrà wọ́n háyàwó wọn àbí àwọn ẹdún náà wọn kan alìsúnà àbí àwọn wo ni alìsúnà? Àwọn ọmọ ìyá wa náà ni àwọn wájú àwọn táwọn kan máa ń pè wọ́n ní àwọn tẹ̀bílíkì àwọn tó bá ti kọ́kọ́ wà ní sisi wọ́n á ṣí ojú wọn lẹ̀ ṣùgbọ́n tó bá ti di kán ti ṣe pé kẹ́lì dá àdáyàtọ̀ pé àti ṣèyàwó eléyìí o wọ́n máa ń da nǹkan bọ̀ wọ́n lójú. tí wọ́n máa ń fẹ́ wọn lójú ọ̀nà wọn ò ní borí wọ́n máa lò jáàbù ṣùgbọ́n tó bá ti di pé ó ti yé mi ìdí máa ń dáàbò lẹ̀ báyìí ẹ má bínú jàre ṣùgbọ́n tó bá ti di pé wọ́n ti fẹ́ràn gẹ́gẹ́ wọ́n ṣe ní káà wọ́n máa gbé ẹ̀há orúkọ lẹ́ ń pè kíní yẹn ṣé ẹ̀há yìí jẹ̀lìbáàbù àbí jẹ̀lìbáàbù àwọn ìyá wa o tàwọn ìyá wa jẹ̀lìbáàbù àwọn jẹ̀lìbáàbù àwọn tó jẹ̀lìbáàbù tàwọn alìsùn náà àwọn ṣì oníbàṣẹ́ ń pè. Ọ̀dà ẹ wá wò láyé òde òní
ìtàn pé ìláì wa rasuli yìí lillahi wa rasuli. bóyá bẹ́ẹ̀ sọ torí tọ́lọ́ kànẹ́bì wọ́n fi ń ṣe lónìí ǹjẹ́ ẹ rò pé kíní yẹn ó lè wọ́ọ̀kì lónìí ṣé pé kọ́ máa lo ìjábò kọ́ máa há obìnrin ó lè work ṣùgbọ́n á ní àjọsọ. ǹjẹ́ àjọsọ yẹn fẹsẹ̀ múlẹ̀ lónìí bí? Ó fẹsẹ̀ múlẹ̀ dáwọn àyè kan. dáwọn àyè wo? Ó fẹsẹ̀ múlẹ̀ dáwọn àyè kan tí mo ní ìyẹn ni pé àwọn tí ó jẹ́ pé bóyá ẹni tó ti gbàgbọ́ yẹ tẹ́lẹ̀ bóyá bí for example bóyá ìyá ẹ̀ bóyá ó ní jáàbù ni tàbí tá a bí sílé mùsùlùmí tán bá fẹ́ bá sọ wàhálà tán máa ń ṣe kì í pọ̀ because ó ti mọ̀ pé tóun bá ti ẹni dandan ẹni tó bá ti fẹ́ ọ ní nǹkan báyìí náà máa ń ṣe so òun ni mo sọ pé. ọ̀dà ibi tí mò ń lọ gẹ́gẹ́ tààrà wá rèé láìpẹ́ yìí àwọn ẹlẹ́hà kígbàjarè nílùú Ìbàdàn nílé alájà kan àgbà alájà kan nílùú Ìbàdàn tí wọ́n ń pariwo wípé ìyà ń jẹ àwọn o káwọn ọmọ kí gbogbo àgbáyé kí wọ́n ran àwọn lọ́wọ́ wọ́n pọ̀ gan ọlọ́mọ yìí àwọn ẹlẹ́hà ń jọ yẹn lọ́hùn kí gbogbo àgbáńlá ayé kí wọ́n ran àwọn lọ́wọ́ o ìyà ń jẹ àwọn ẹnìkan máa sọ ó ní nínú àwọn ẹlẹ́hà báwọn ṣe wà yìí ẹlòmíín fi jẹ̀lúbáàbò èyí tó jẹ́ ẹ̀há ẹlòmíín fi ń ṣe ṣìnà ẹlòmíín fi ń jalè ẹlòmíín ń tọrọ bárà àwọn nǹkan tí ọ̀dà lọ́pọ̀lọpọ̀ ń fi ẹ̀há yìí ṣe. wọ́n ní wọ́n tún sọ débi pé àwọn ọkọ àwọn wọn ò tọ́jú àwọn wọ́n wá ní pé àwọn Nàìjíríà wọ́n gbogbo èèyàn pé kí wọ́n wá ran àwọn lọ́wọ́ èmi ká wò wípé èèlò ni wọ́n fún ẹlẹ́hà kọ̀ọ̀kan tó lè làwọn nu ayé ta ló ní owó rẹ̀ lọ́wọ́ eléyìí tó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí ojú wòye yín kí lẹ́yìn rò pọ́fà kò dáa tó rárá kí ló fà dé òfin dà. astagfirullah Ọlọ́run nìkan lọ́ba tó pé dáàrí sí wa tí mo sọ pé ó yẹ kí àjọsọ yé pọ̀ kó máa wà ó dẹ̀ dáa kó jẹ́ pé ká jẹ́ kéèyàn kọ́kọ́ mọ ibi tó ń lọ ẹni téèyàn bá fẹ́ fà wá bí kan ó ṣe bá a ṣe ń rí rè ojoojúmọ́ kọ́ ló ń dùn fún wa so ó yẹ kí ẹni tó bá ti fẹ́ àfà yàtọ̀ sí ẹlẹ́yà àbí wọn jẹ ẹni tó bá ti fẹ́ àfà ojoojúmọ́ kọ́ lọ dùn ní ọ̀dọ̀ wọn ìtọ́ máa fi ń gbà fàfọ́ lọ́hùn ó pọ̀ so ṣe ohun tẹ́ ẹ̀ sọ fún wa sì ni pé ó yẹ kájọ sọ yé pọ̀ ó yẹ kí àfà bóyá kó má pretend kan tó fẹ́ra wọn bá a ṣe mọ kán jẹ́ kó yé wọn bá a ṣe mọ tó bá ṣe é ṣe àdúró tí ò bá ṣe é ṣe a máa lọ yàtọ̀ sí pé bóyá bí a ṣe wá kó ẹ̀sìn síta yìí. ẹ̀sìn ajìyà ní tí àgbọ́yé yẹn ti ń bá gbọ́yé dáadáa láyé òde òní wọn ò àwọn àáfàá tó fẹ́ háyàwó àwọn gan àkọ́kọ́ yẹra wọn wò mọ́ káwọn tó fẹ́ kó tó lè háyàwó wọn ó wá di pé súnà ni àfi kí n ha súnà ni àfi kí n ha òun súnà ni wọ́n ń tẹ̀lé lónìí ṣùgbọ́n wọn ò tẹ̀lé wọn ò wá nǹkan tí àwọn tí wọ́n fẹ́ há tí wọ́n fi bọ́ wọn kọ́lọ́n foríjì kó ṣàforíjì gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ wọn ò wá mọ́ wọ́n fẹ́ há obìnrin ni ìyí tí wọ́n èmi rò pé ohun tí wọ́n torí ẹ̀ há ìyàwó wọn òun náà wọ́n padà ń ṣe yìí ṣe bá há wọn torí àgbèrè ni ẹlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ mi o. Ọlọ́run nìkan lọ́ba tó pé Ọlọ́run ṣàforíjì fún wa ṣe rí mo fẹ́ yànnà náà kankan bí a ṣe ń fẹ́ ẹlẹ́à bẹ́ẹ̀ náà la ṣe ń fẹ́ ni tí kì í ṣe ẹlẹ́à o. ọ̀yà téèyàn bá dẹ̀ ti ń lọ sílé ọkọ nǹkan méjì lèèyàn bá lọ o lè débẹ̀ kó jẹ́ ohun tó àfojúsùn ẹ kó o má bà bẹ́ẹ̀ o ṣùgbọ́n téèyàn bá ti wá fẹ́ fẹ́yàn tí mo fi sọ pé lillahi wa rasuli gbogbo ohun téèyàn bá tẹ̀ fẹ́ ṣe láyé nǹkan méjèèjì tó bá ti bá pàdé ńbẹ̀ àyàn ni ó gbọ́dọ̀ jẹni tó máa mọ pẹ́lú ṣe yín tí mo rò páwọn ìmọ̀ ìyá wa obìnrin ṣe yẹn ẹlẹ́yà yẹn kò astagfirullah mi lè dájọ́ ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àsọyé pọ̀ wà tẹ́lẹ̀ kan tó fẹ́ra wọn èyí èkejì ni pé kó tó di pé wọ́n kó Islam síta yẹn torí Islam náà kó síta èmi rò pé wọ́n máa ní àwọn ẹlẹ́yà yẹn máa ní àwọn kan tó máa jẹ́ aṣíwájú èmi ìbá rò pé ó yẹ kí wọ́n pè wọ́n kí wọ́n ṣàlàyé pé bó ṣe rí fáwọn ni ṣùgbọ́n nítorí pé àsọyépọ̀ tí ò sí nílẹ̀ láti ilẹ̀ tó kó jẹ́ kó mọ̀ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ wà yìí o tí ò bá ní nǹkan míì nínú o tó jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ náà la gbọ́ yẹn
ó yẹ kó yàtọ̀ yípo tó dánmọ́rán yẹn kò ti kọ́kọ́ ọkọ̀. Ọ̀dà ẹ jẹ́ káwọn báyìí sẹ́mọ̀ pé àti àwọn àlìsúnà àtàwọn. Torí àwọn míì náà wà tí wọn kì í ṣe ọkọ ẹlẹ́yà tí wọn kì í ṣe tó yẹ pé tí wọ́n bá wọlé tán àwọn àdójúkọ ń pọ̀. Tá a bá ní káwọn yẹn náà máa bọ́ta báwọn náà ṣe bọ́ta yẹn èmi mọ iye obìnrin tó fẹ́ kùn lé ọkọ. Ọ̀dà ẹ ṣe sẹ́rí ẹ jẹ́ ká tún fi áńgù yìí wò ó. Sẹ́mọ̀ pé ayé àtijọ́ ọ̀làjú òsì education bẹ́ẹ̀ rìnlẹ̀ ṣùgbọ́n àwọn bàbá àti ìyá wọ́n sunwó papọ̀ wọ́n lè máa dáko pàápàá kọ́ máa sí oko. Ṣùgbọ́n láyé òde òní sẹ́wọ̀n pé tí bá pààyàn èèyàn jẹun tí ó yẹ kó jẹ. Ǹjẹ́ mélòó lẹni tó lè mú ebi mọ́ra mọ́ lónìí? Ohun tí mo ń gbà sọ ni wípé ẹlẹ́hà tá a há tí ọkọ tó há ẹlẹ́hà tóun ní kò sàkítí mápá ìyàwó tó há kò níṣẹ́ ẹ wọlé. Àmọ́ bí àwọn ọkọ wọn ṣe wà sí àmọ́ bóyá wọ́n níṣẹ́ lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé obìnrin lèmi náà tí ìjà obìnrin bá fẹ́ dé gbogbo dáhùn ró yẹn ò lọ. Ok ṣé mo tẹ́ sọ. Bẹ́ẹ̀ni tá bá láǹfààní àti rí àwọn ọkọ wọn náà àmọ́ nǹkan tí yóò fà tán bọ́ síta bẹ́ẹ̀ yẹn àti pé èmi rò pé kéèyàn tó lọ ilé ọkọ gbọ́dọ̀ ní nǹkan téèyàn jẹ. Ohun tí mò ń sọ fún yín ọgbọ́n nìyẹn. So téèyàn bá ti gbé ohun tó fẹ́ jẹ délé ọkọ á jẹ́ kó rí nǹkan tó fẹ́ jẹ because olùrànlọ́wọ́ lèmi rò pa ti ẹ̀jẹ̀ fọkọ wa tí ó bá jẹ́ pé nǹkan kan là ń ṣe tẹ́lẹ̀ tí ò bá súná mu tá a dé abẹ́ ọkọ ihun tó máa pè wá tó bá jẹ́ pé yẹn ni wọ́n bá wá pariwo láwọn àsìkò yẹn kò ní jẹ́ ìjọmọ́ bẹ́ẹ̀ yẹn kò possible kò jẹ́ nǹkan yẹn ló máa ṣẹlẹ̀ tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kó ní aṣáájú tó bá jẹ́ pé àwọn under àwọn kan ni àmọ́ tó jẹ́ o tó bá jẹ́ pé àwọn ẹlẹ́yà yẹn under àwọn ìjọ kan ni ó yẹ kó ní aṣíwájú kan tó máa lọ sọ fún pé báwọn kan wá ṣe ń ṣe báwọn kan wá ṣe ń ṣe lè kí á tó gbé Islam déta mo sọ pé ká tó fẹ́yàwó ó yẹ ká jẹ́ kí pàápàá ẹ̀sìn tí a fẹ́ fẹ́ sínú ẹ̀yẹn ká jẹ́ kó yé. Ọ̀dà ẹ ṣe ẹ̀kọ́ àtúntònú ìyá wa ẹ jẹ́ ká wá wò báyìí sẹ́mọ̀ yìí pé bí mo ti wà yìí ọkùnrin lèmi náà mo lè fẹ́ ìyàwó mẹ́jọ mo lè fẹ́ jù bẹ́ẹ̀ lọ sẹ́wọ̀n ká àwọn àdìsúnà tá à ń sọ yìí náà àtàwọn igun kejì èmi ọ̀rọ̀ tó kọ wọn mọ́ àwọn sùmùrà sẹ́mọ̀ yìí pé ọkùnrin làwọn náà wọ́n á fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin àti jù bẹ́ẹ̀ lọ ẹ̀yà kọ́ wò pé ṣé tí wọ́n bá fẹ́ ìyàwó méjì mẹ́ta ṣé wọ́n dandan ni kí wọ́n há gbogbo wọn. Ní oníkálukú ló ní procedure ìlànà ló ní ìlànà tí àwọn sùmùrà ní ẹni bá ti fẹ́ sùmùrà ó ti mọ̀ pé dandan máa há òun. kò bá àjogún ìyàwó lọ́fẹ́. kò sábùjá lẹ́rán. àwọn àdìsúnà ńkọ́. wọ́n ti mọ̀ pé máa há àwọn. wọ́n máa há àwọn ẹ ṣeun inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn. ẹ wá jẹ́ ká wò báyìí sẹ́mọ̀ yìí pé ìyàwó tá a kọ́kọ́ fẹ́ tó jẹ́ pé kò níṣẹ́ torí ẹ̀rọ àwọn tó jáde ìwọ̀n ò níṣẹ́ ni o tó bá níṣẹ́ tó ń ṣe èrò pé wọ́n bọ̀ ta o ìyàwó tá a kọ́kọ́ fẹ́ tá a há iṣẹ́ rẹ̀ ò dán yín ọkọ náà sì rèé bóyá òun náà kò fi dáadáa ṣe kósákósá ó tún wá lọ fẹ́ ẹlòmíì ìyàwó ń di méjì ìyàwó ń di mẹ́ta báwo ni àwọn ẹlẹ́ra sì ní mo rò pé ó sì lójú iṣẹ́ tẹ́lẹ̀ á lè ṣe ìlú ló sì ní bó ṣe rí yìí. òun náà ni mo fi sọ pé kò dáa tó olóòtú kò dáa tó ó yẹ kí wọ́n ní aṣojú kan ihun tó ń ṣẹlẹ̀ sí wọn yìí gbogbo bí ló ti ń ṣẹlẹ̀ tó bá jẹ́ ẹ̀sìn bá yé wọn tó bá jẹ́ wọn bá ní àgbọ́yé ẹ̀sìn kò sí nǹkan tó ń jẹun tó ṣe yẹn. ẹ dákun má bínú tó bá gbàgbọ́ yé ẹ̀sìn ṣé wọ́n là á tẹ́gùn. wọn ò lè la atẹ́gùn wọn á ní àná gbọ́dọ̀ ní aṣojú. aṣojú nìyẹn sí yóò máa fún ọ lówó ni. torí nǹkan tó ṣe yẹn wọ́n gbé ẹ̀sìn síta ní kì í ṣe nǹkan táwọn ṣe yẹn àwọn ò lè mọ̀ pé ẹ̀sìn ni àwọn tàbùkù ẹ̀. èmi gba ohun tẹ́ sọ pé wọ́n gbé ẹ̀sìn síta fine ṣùgbọ́n sẹ́mọ̀ yìí pé ọlọ́mọdé kájọ oúnjẹ ọ̀tá wa tí ebi bá ń pààyàn tí ọ̀rọ̀ gbọ́n dá mọ́ ẹ̀yìn àti rẹ́ nìkan tí ó kò ní ọkọ rẹ̀ ẹ má bínú máa àrẹ́ nìkan tó kò ní ọkọ ẹ̀ ó dẹ̀ bí ọmọ márùn ó kọ́ ọmọ márùn sákàtà ebi wá ń pa wọ́n kò sí ohun tí àwọn márùn ọ jẹ kò sí ohun tí ìyá ní ó jẹ ìyá wa ní ẹnìkan wá pè
lónà ọba àṣìṣì náà ẹ mọ̀ ebi sì ń pa ọmọ márùn ebi ń pa òun náà bóun bá tẹ̀lé mú tiẹ̀ mọ́ra sáà mọ́ lè mú tiwọn náà mọ́ra ni kò sì tọ̀nà kò wetí gbọ́ kọ́ mọ́ sọ pé màámi ebi ń pa mí tàbí bàbá mi ebi ń pa mí kí bàbá wa sọ pé tàbí ìyá wa sọ pé ọmọ mi bó ṣe ń ṣe é gẹ́lẹ́ inú ń ṣèmi náà sẹ́yìn kò ṣe sọ ìyá wa ní òun dìde ó wá tẹ̀lé ọkùnrin yẹn lọ́tẹ́ẹ̀lì ó wá bá ṣe ọba àsùntàn bá ṣàṣepọ̀ tán ó wá fún ní 2,000 naira ọ̀yà ó fún 2,000 yẹn inú wà lọ fi bọ́ ọmọ márùn-ún nílé níjọ́ yẹn ẹ jẹ́ ká wo ọkọ olórí burúkú ọkọ wèrè ọkọ àdánù tó taari ọmọ 6 sákàtà obìnrin ṣé ẹ fèsì yẹn bá bínú o ṣé ó ń bá ìyàwó yẹn jà ni àbó bó ṣe ń bá ìyá ọmọ yẹn jà náà tó ń bá gbogbo àwọn ọmọ rẹ̀ jà ṣẹ́tìrì ibi tí mo wà lọ ni yí pé ṣe mọ̀ yí pé tí ẹ bá pa èèyàn ohun tó fi mẹ́lẹ̀ àdínà ń tọrọ bára ṣe pé ó rà ròpin ni ohun tó fi mẹ́lẹ̀ àdínà ń ṣe sìná ṣe pé ó rà ròpin ni èmi fi sọ yí pé kí ló lè fà á sọ̀rọ̀ ọyàn ní káhá ẹ̀há ẹ̀mí kọlẹ̀. ṣe mọ̀ pé ọ̀nà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹ̀yà kan bá ń gbóhùn sókè díẹ̀ o. ọlọ́run lè ṣàánú wa. àmín. ṣe rí òun ni mo sọ pé kéèyàn tó ṣe nǹkan kan kéèyàn rò dáadáa. mi ì lè fi bẹ́ẹ̀ blame àwọn àáfàá o. obìnrin tó fẹ́ lọ fẹ́ àáfàá. mi ì sọ̀rọ̀ ẹ̀há gbọ́ pé obìnrin tó fẹ́ lọ fẹ́ àáfàá. láìjẹ́ tí sọ̀rọ̀ ẹ̀há lásán. ó mọ̀ pé ọkọ yẹn ò ní ọ̀nà míì. tó dùn tí ń ṣe yìí lọ. àfi kó gbéṣẹ́ dání láti fi ràn ìdílé lọ́wọ́ ọmọ má bàa dọmọ ọlọ́mọ. tó bá jẹ́ pé astagfirullah tó bá jẹ́ pé iṣẹ́ yẹn wọ́n ní iṣẹ́ ni kò sí tó ń jẹ́ ariwo tó lọ́pàá yìí. ẹ̀ríkẹ́ mò ń tẹnu mọ́. kò síṣẹ́ fún wọn. ìjẹ́ àfa dúró tiẹ̀ ìjẹ́ èèyàn dúró tiẹ̀. tó bá jẹ́ pé irú nǹkan kó jẹ́ pé ẹni yẹn kó dà kó má jẹ́ mùsùlùmí kó má jẹ́ kíní kan kárátà èèyàn ọ̀tọ̀ ni o. so àwọn ẹlẹ́yà náà tá a sọ pé ẹlẹ́yà náà ẹlòmíì ti wà tó jẹ́ kó dà kán fi gbogbo ṣọ́ọ̀bù yìí kó gbogbo inú ilé kán fi ṣí ṣọ́ọ̀bù fún ọ́fíìsì yìí ṣí ṣọ́ọ̀bù fún ajẹrun yọ ṣàgbèrè náà ni àkọ́kọ́ síta dẹ̀ ṣàgbèrè yọ jalè náà ni àpẹẹrẹ ládùúgbò wa kan ẹlẹ́yà kan wọn náà kọ ẹ̀rìn tó ló fẹ́ yàwó lè ó ń yàlè tó bá ti wá fẹ́ yàlè yẹn á wá lọ bọ́ jẹ̀lìbáàbù yẹn síbi ọ̀dọ̀ àwọn inú ilé kan wà ó ti wó àwòkù nílé yẹn á wá bọ̀ síbẹ̀ àwọn kan wá ń fọ mọ́tò ń bẹ̀ bí àwọn tó ń fọ mọ́tò tà ní car wash wọ́n máa ń sọ wọn tó bá ti wá mọ́tò kan á wá gbé bá bọ́ jẹ̀lìbáàbù á lọ ìgbà tó dijọ́ kan ṣe mọ̀ pé àwọn ọkùnrin wọn ṣá gbé jẹ̀lìbáàbù yẹn nù láì náà tó gbé sí wọn tọ́jú ẹ̀ ìgbà tó máa dé ó ń bọ́ta ó ń wọlé padà ó ń bọ́ta ó ń wọlé padà màmá kílẹ̀ ń wá kò dáhùn ìgbà tó yá ẹ jẹ́ sọ̀rọ̀ ó ṣá pé káwọn lè san fáwọn káwọn sọ èyí tó máa fáìn ní iye tó máa san fáwọn ló bá ṣá sọ̀rọ̀ pé òun gbé nǹkan kan síbẹ̀ pé kí ló ń ṣe yín tẹ́ fi ṣe bẹ́ẹ̀ kò rọrọ̀ sọ nígbà tó máa dárúkọ ọkọ ẹ̀ ó jẹ́yàn látàdé mọ̀ kó ń tọ́jú ẹ̀ kódà àwọ̀ ọ̀tọ́jú wà lára ṣùgbọ́n nítorí pé ẹran ara ó ti ya alágbèrè tẹ́lẹ̀ so bọ́kọ ṣe ń tọ́jú ẹ̀ tó yọ ṣàgbèrè yẹn sí ẹni tí àwọn obìnrin kan náà wà tẹ́ pé kọkùnrin fi wọ́n sínú ilé ọlá jù bẹ́ẹ̀ lọ tó bá ti ya ẹni tó ń tẹ agbe ó máa ṣàgbé ẹlòmíì náà dẹ̀dẹ̀ wọ́n máa dá lókòwò á ti jẹ́run so ọlọ́run aláwàlám. ọ̀dà ẹ ṣeun mo kì í ajá Karimot ọlọ́run ṣẹ̀yẹ ẹ ṣeun ọ̀dà ní ṣókí àmọ̀ràn wo lẹ lè fún àwọn àfáà pàápàá jùlọ ẹ máa gbọ́ àwọn mẹ́ta lẹ́fún ní àmọ̀ràn àwọn àfáà tí wọ́n ń ṣe sùmùrà àwọn sùmùrà fúnra wọn àtàwọn alìsúnà. àmọ̀ràn tí èmi máa fún ọmọ ìyá mi yẹn tẹ̀sán mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ alìsúnà nǹkan tá a bá máa fún tí a bá ká tó fẹ́yàwó nọ́mbà wọn ká sọ yìí pọ̀ kó wà ẹ jẹ́ kó mọ̀ ìtàn pátápátá tó bá máa ṣe kó dúró tó bá ní ṣe kó máa lọ kó má bàa bójú wa jẹ́ lọ́la. ìkejì tó tún dàbí ẹ̀ ẹni téèyàn máa há tó mọ̀ pọ̀ fẹ́ há ẹ bá wa iṣẹ́ even nǹkan ká rò pé ọlọ́mọ ẹ̀ka rí téèyàn bá ọlọ́mọ ẹ̀ka rí téèyàn bá kú lójijì
iṣẹ́ tó jẹ́ pé obìnrin yẹn á ti tọ́mọ̀tì máa help ẹ̀ á sì lè gbé díẹ̀ nínú àwọn ẹrù àwọn ọmọ yẹn òun lè ẹ̀ka bá wa tí àwọn náà bá dẹ̀ fẹ́ bóyá ọkùnrin náà fẹ́ ṣubú díẹ̀ kó jẹ́ iṣẹ́ tíyàwó ẹ̀ máa lè iṣẹ́ tíyàwó ẹ̀ máa ṣe á jẹ́ iṣẹ́ tó pé ìyàwó obìnrin yẹn lè fi bá dá sí díẹ̀ kóun náà tó tún dìde padà àwọn tí ìyẹn ní tàwọn sùmùrà àwọn àlìsù náà gbogbo ẹ̀ náà ọwọ́nu ara wọn ni Islam kan ṣoṣo ni gbogbo àtàwọn tí wọ́n tiẹ̀ wá sùmùrà tí wọ́n dẹ̀ jẹ́ àlìsù náà tó jẹ́ bí àwa Sufi kéèyàn tó fẹ́ ìyàwó ihun téèyàn máa fi bọ́ ìyàwó kórìkó ti wà kéèyàn dẹ̀ jẹ́ kí ẹ̀sìn tí obìnrin yẹn fẹ́ wá ṣe kó jẹ́ kó yé dáadáa kó yé obìnrin yẹn dáadáa débi pé tí ẹ̀sìn bá yé èèyàn solution fún obìnrin kọ́ ni àgbèrè tí ogun bá dé ká máa tọrọ báárà kọ́ ní solution ká máa jalè ká pariwo ká tú ọpọlọ wa ní síwáwò kọ́ ní solution so àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé náwọn time tí ọkọ bóyá kó ó change orí bákan ó ṣe kinní kan gbogbo ó yẹ ká lá láfisùn ó ní aláfisùn ká fi sùn káwa náà dẹ̀ gbé gbèsè pé káwa náà kó má jẹ́ pé à ń tọrọ owó jẹun àbí bóyá àwa ń ṣe àwọn nǹkan tí ò tọ́ nínú Islam. ọ̀dà torí mo rí i pé ẹ ti ń wọnú ìmọ̀ràn lọ fáwọn ẹlẹ́hà àwọn ọkùnrin tí ó há ìhà ìmọ̀kọ́ ni ẹ fún ní ìmọ̀ràn ìmọ̀ràn tẹ́ fún ọ ni pé ọjà lùsùnà ni o ọjẹ́ kílẹ̀ pé àwọn kejì àwọn sùmùrà àtàwọn tí ò sùmùrà tí wọ́n kẹ́ tó fẹ́yàwó yín ẹ jẹ́ kí wọ́n mọ̀ yín àáfàá ni mí o. torí ẹ̀sìn wa gan sọ pé fáàrí fún ní kọ́bílà àǹtà àbúrò ni ntúmọ̀ tí èèyàn ò bá mọ Ọlọ́run kò lè sin Ọlọ́run ẹ jẹ́ kán rí wòwò bí mo ṣe mọ rè o ẹ má jẹ́ ká lo fake life. ká má lo fake àwọn àfáà kan má lo fake life kán má fi fake life fẹ́ àwọn obìnrin wọlé kán má nígbà tó bá bọ̀ wọlé tán. kí ẹ kí pàápàá ẹ̀sìn yẹn kó yé èèyàn ẹni tí ẹ̀sìn bá yé tí ìṣòro bá dé àwọn ìgbésẹ̀ kan wà tí ìṣe ìgbésẹ̀ fún mùsùlùmí kò sáwìjáre fún nínú ẹ̀ ní àgbèrè fóbìnrin tó ti tọrọ tó ti wọlé ọkọ àgbèrè yẹn nǹkan burúkú tí Islam bá yé èèyàn tí ẹnìkan tí èèyàn gbé dání káborí kọ́ ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. káborí nìkan kọ́. tí ọba ní tẹ́kùwà wà fún obìnrin kéèyàn jẹ́ kó mọ pàápàá ẹ̀sìn tó gbé dání kò ní ṣe àgbèrè bógun bá dé àgbèrè kọ́ ni solution ìtọrọ báárà kọ́ ni solution. kọ́ jalè kọ́ ni solution. so ká jẹ́ kí èèyàn tó fa èèyàn sínú nǹkan kankan o fẹ́ lo ẹ̀há ni o fẹ́ ṣe kíkan ni o fẹ́ fà wọlé jẹ́ kó rí ẹ tán jẹ́ kó dẹ̀ mọ ohun tó fẹ́ nǹkan tó fẹ́ bẹ́ẹ̀ ṣe láìwádìí sórí yẹn jẹ́ kó mọ̀ kó má dàpọ̀ òfìyà jẹ́. kí wá ní gbàtẹ ní ká má já gbàgbèrè kan ní solution kí wá ní solution. solution ni pé tó bá ẹni tó ń bọ̀ lé ọkọ ó ti gbọ́dọ̀ mọ̀ pé àwọn tí ìbá ṣe pé ọkùnrin yẹn bá jẹ́ kó dájú tó bá dé dájú ó yẹ kó láfisùn ó yẹ kó láfisùn but tó ẹni tí solution irú bá ó ṣe kọ́ àwa solution ọkọ change o ọkọ ò ṣe dáadáa o àdúrà ni. àdúrà ni ẹ sì bílẹ̀ pé ẹni gbàgbọ́ pé àdúrà ká. wàláì kò sí ní tí agbára àdúrà kò sí ohun tí ọ̀ka. Ọlọ́run á dẹ̀ rọ ọkọ yẹn fún yàn. kábíyèsí Ọlọ́run. so àdúrà ni kò ń ṣe pé ká bọ́ síta ká fèsì torí ẹ̀sìn ni kì í ṣe ọkọ lárúkọ ayẹyẹ bọ nǹkan tá a dàborí yẹn àti yẹyẹ nǹkan tá a dàborí tá a yẹyẹ yẹn ó ti orúkọ yẹn wọ́n pè mọ́ Islam. mo gbàgbọ́ yé ń bẹ̀rẹ̀ dàda pé sẹ́rí àpé nìsín àwọn ẹlẹ́hà yẹn wọn ò sí ojú wọn wọn ò rí sá pé ìyàwó àfáà lágbéyàrè ṣùgbọ́n àwọn ọmọ ra wọn ṣùgbọ́n nítorí wọ́n dàborí yẹn Islam ló ní ìyẹn lẹ́mí sọ pé wọ́n tàbùkù ẹ̀sìn. ọ̀dà irú iṣẹ́ wo ni àwọn ẹlẹ́hà lè ṣe. gbogbo iṣẹ́ téèyàn ṣe lẹ́lẹ́hà ṣe yàtọ̀ sí iṣẹ́ tí ò bá súnà mu. irú àwọn iṣẹ́ wo ni bá túnà mu. bóyá àwọn iṣẹ́ bíi makeup ó pọ̀. ṣé bí wọ́n máa makeup fáwọn èèyàn báyìí. kò even mọ̀ pé bí nǹkan tá a gbé dání bó ṣe yé wa mọ́ ibi tójú tèmi là sí ó lè má là lọ́dẹ̀ lọ́dẹ̀. ọ̀dà makeup. ó pọ̀ ó pọ̀ bọ́ iṣẹ́ tí kò bá ti bá ẹni tá a lè pè ní mùsùlùmí mu ni ò bá wọn mu. so àwọn iṣẹ́ dẹ̀ pọ̀ torí irúkátà foodstuffs àwọn nǹkan oríṣiríṣi kódà mẹ́tàmẹ́rásì kankan provision àwọn nǹkan báyẹn aṣọ wọ́n tèlùbọ́ wọ́n ta rice wàláì wọ́n ta mọ́ínmọ́ín. bẹ́ẹ̀ni àìmọye ẹlẹ́hà tó yẹ ẹlẹ́hà wàláì tó ti abẹ́ ọkọ kọ́lé àìmọye
bẹ́ẹ̀. Eleha tàbí àbí ọkọ ẹ̀ kọ́lé. ọkọ ẹ̀ mọ̀ sí o tó jẹ́ pé ìhun iṣẹ́ tó ń ṣe lábẹ́lẹ̀ tóun àtọkọjọ ṣe yìí tó ọkọ mọ̀ sí pé ó ń ṣe yìí náà ló fi kọ́lé ó fi rán òun náà fi ń kẹ́kọ̀ọ́ kọ àwọn ọmọ ẹ̀ a lè tọ́ka sí wọn àfa alágbájá ní tó jẹ́ pòfẹ́sọ̀ ní tó jẹ́ bẹ́ẹ̀ nínú wọn. ìrànlọ́wọ́ ọkọ àtìyàwó ó ṣe pàtàkì. ọ̀dà ẹ ṣe kí ni àǹfààní ìmọ̀ràn yín fún àwọn ẹlẹ́hà? ìmọ̀ràn mi fáwọn ẹlẹ́hà náà ni pé kí wọ́n ní pàtàkì iṣẹ́. kí wọ́n gbìyànjú kí wọ́n tàbí ọkọ tó relé ọkọ. bẹ́ẹ̀ ni kọ́ dẹ̀ jẹ́ kí ẹ̀sìn yé àwọn. wọ́n gbàgbọ́ yé pé wọ́n máa lọ há àwọn ní o. Islam kọ́ wa ní ìpamọ́ra. ní ìwọ́n tá a gbọ́dọ̀ fi lè ròyìn mùsùlùmí ni ìpamọ́ra. ìpamọ́ra pọ̀ mùsùlùmí ni ìpamọ́ra pọ̀. irú àwọn ìyá tiwa ìpamọ́ra pọ̀. so alhamdulilayi rabbil alamin so ní àná ó le ṣùgbọ́n lé ní alhamdulilayi rabbil alamin. so àwọn tí wọn náà ò bá rí tílẹ̀ ò bá rí bẹ́ẹ̀ lánàá tó bá jáwọn ìyá wa náà bá bọ́ ta bẹ́ẹ̀ ni táàgì yẹn lè wà ń bẹ for life. ṣùgbọ́n alhamdulilayi rabbil alamin wọ́n ti rí àwọn tó bí àwa wọ́n lè fẹ́ wọn lè láì lọ. wípé o mọ ni bí ìyá rẹ lẹ́hàn tó lọ ṣàgbèrè ńjọ́ sí kábíyèsí ọlọ́run. kò dáa tó. ọ̀dà ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́ ẹ dákun tó ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí kí wọ́n lè gbọ́ yín dáadáa. ẹ sọ sókè ẹ dákun má bínú. ọmọ bíbí inú Àdìó Ọlọ́ṣẹ̀yẹ. orúkọ yín Sẹ́ìdátù Karimat ọmọ bíbí inú Àdìó Sọ́líù Ọlọ́runṣẹ̀yẹ nílùú Abẹ́òkúta. ẹ jẹ́ kí n lo torí àwọn kan tó lè fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín tàbí bákan bóyá kí n tẹ́ lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sílẹ̀. ẹ pé 080 77 05 49 25 ẹ tún pè lẹ́ẹ̀kan sí 080 77 05 49 25. ẹ ṣé àdúpẹ́ ìyá wa a rí yín pẹ́ o lágbára o. ọ̀dà ẹ ṣé ẹ̀yin náà ti gbọ́ mo mọ̀ pé bọ́ jẹ́ bí ọ̀rọ̀ mélòó kan ẹ ti rí múnú ọ̀rọ̀ tá a sọ sọ̀rọ̀ mi yé yín ohun tá a bá ṣe ẹ jẹ́ kó yé alájọṣepọ̀ wa ọ̀fẹ́ há ìyàwó rẹ̀ jẹ́ kó yé jẹ́ kó mọ ohun tó fẹ́ jẹ́ kó mọ ohun tó gbé lọ́wọ́ jẹ́ kó rí ẹ tán má lo fake life má rí fake life má fi yòyòyò má fi fẹ́ obìnrin wọlé tán kó wá gbé halẹ̀ lórí obìnrin tó ti ń sírí káàkiri tó ti ń ṣe firifiri káàkiri tẹ́lẹ̀ tó wá dé gbogbo ojú ló ń wò tó wá di pé aṣọ lókùtàn máa jẹ̀lbáàbò lókùtàn máa rí lórí rẹ̀ sẹ́mọ̀ ẹ rí i pé ìyàtọ̀ ti wà ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n gbọ́ àgbọ́yé ẹ jẹ́ wọ́n gbàgbọ́yé ẹ jẹ́ kí wọ́n gbàgbọ́yé gẹ́gẹ́ kí wọ́n rẹ̀ rí yín tán bí mo ṣe wà rí o so lè fẹ́ mi màá sì ha ẹni iṣẹ́ báyìí mo ń ṣe sọ fún wọn ẹ sọ fún wọn ẹ má jẹ́ àtàrà àwọn nǹkan báyìí ká ṣe lọ́hùn bí ìgbà tí à ń tàbùkù ẹ̀sìn òun ni mo rí léyìí sí ẹ̀yin ìyá wa tí wọ́n sì ń há náà ẹ jọ̀ọ́ wọ́n ní gẹ́gẹ́ bí àlejò ẹ sọ wọ́n ní àpamọ́ra ó ṣe pàtàkì ká sì máa fi àdúrà jagun fún àwọn ọkọ wa ìjagun ká fi àdúrà jagun wọn ló ṣe pàtàkì kì í ṣe pé wọ́n kàn ha yín lásán wọ́n lè ní àwọn kan tẹ́ gbọ́dọ̀ máa ṣe gbọ́dọ̀ máa fi àdúrà jagun fáwọn ọkọ yín ẹ má gbàgbé wọ́n sì ní ẹ̀há méjì ló wà àwọn sùmùràtù àwọn ẹ̀há àwọn ẹ̀yẹ wọn láti mọ̀ láyé àtijọ́ nísìn àwọn àlìsúnà náà wọn láwọn náà ti darapọ̀ tí wọ́n há ẹ̀há gbogbo ẹ̀ náà ẹ̀jẹ̀ àgbàgbọ́yé irú ìtọ́sẹ̀lẹ̀ yìí sìn ó tàbùkù ẹ̀sìn sẹ́wọ̀n pé a lè identify ẹlẹ́hà kọ̀ọ̀kan pé ìyàwó lágbájá eléyìí ìyàwó tàmílì eléyìí àfi tó bá sí jẹ̀lìbáàbò orí wọn látó lè rí ojú wọn ṣùgbọ́n nítorí jẹ̀lìbáàbò tó dàbò orí ló fi ta bá ẹ̀sìn tó pọ̀ èló ni wọ́n fẹ́ fún àwọn ẹlẹ́hà kọ̀ọ̀kan tí ó làwọn sẹ́rí pé ọ̀nà jì ìdí àìtumọ̀ rèé tó yẹ kí mo fi bọ́ síta ẹjọ́ tó lọ lọ́hùn even tó fẹ́ lọ́kọ gan tó sì fẹ́ yàwó bọ̀ bá ti ha tó sì jẹ́ sùmùràtù tó jẹ́ àlìsúnà tó jẹ́ àfà
tó bá fẹ́ ó fẹ́ fẹ́yàwó gan ìwọ náà kò gbọ́dọ̀ wo ohun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ sọ bọ́ ìyàwó so lè stand ẹlòmíì kò tí ì yó ó tún ti náà ná ọgọ́ kejì tí ó sì yẹ kó máa rí bẹ́yẹn lóòótọ́ mẹ́lọ lọ́hùn wí àbí ẹ̀yìn sọ bẹ́ẹ̀ mẹ́lọ lọ́hùn wí ṣùgbọ́n mẹ́tò wí náà ó fà lásì o tó o bá ti lè ṣe déédéé dúró lórí ẹyọ kan rẹ̀ àbí mò ń sọ yẹn ẹ gbọ́ tẹpámọ́ṣẹ́ yín ẹ bá dáhùn bí kan sì àwọn ẹlẹ́hàn wọn máa tọrọ owó wọn máa tọrọ bára lójú táyé tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ kí ni ká ti gbọ́ pé wọ́n mú ẹlẹ́hà kan wọn lọ jalè ìtìjú ni kò yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ọmọ rẹ̀ ṣáájú owó lọ́wọ́ ẹnìkan ìgbà wo ní fìlọ̀kulọ̀ lọ mo sọ pé tíyà bá pọ̀ jù èèyàn ó jóúnjẹ ọ̀tá rẹ̀ ṣùgbọ́n wọ́n tó ń relé ọkọ náà gbìyànjú kó níṣẹ́ lọ́wọ́ ẹ ṣiṣẹ́ ẹ bá wọlé ọkọ ẹlòmíì wọlé ẹlẹ́hà mi wọlé ọkọ ni kò bọ́kọ jà nítorí pé kó wọn lè ṣiṣẹ́ àfi ohun tí ó kì bẹnu bùkátà sì wà lẹ́yìn bùkátà yọ̀dà kò ní bàjẹ́ lágbára Ọlọ́run mo mú wá fún yín ni o mo mú wá fún yín ni lórí ètò wa ohun tó jẹ mọ́rọ̀ ọkọ àti ìyàwó náà làwa gbé lọ́wọ́ èmi kì í tú igi mo máa ń so igi ni ká parí ìjà ọkọ àti ìyàwó ìpè tọ́lọ́run pè fún wa tó pè wá fún nìyẹn a sì jẹ́ Ọlọ́run sì ṣe alátìlẹ́yìn wa bá a ṣe wà yìí a pè bìkan ní agboolé alárinà níbi tí a ti ń wá ọkọ fún ìyàwó fóbìnrin tá à ń wá aya fún ọkọ àwọn tí ó bá lọ́kọ àwọn yàwó fún wọn àwọn tí ó bá ní aya à ń wá ọkọ fún wọn àwọn tó jẹ́ pọ́kọ wọn ṣaláìsí tàbí wọ́n ti divorce tàbí wọn sáti lọ́kọ lọ́nà ọ̀kan tàbí ọ̀nà míì ọba àjẹ́ sisi à ń ṣe Ọlọ́run sì ń gbà fún wa àwọn ọkùnrin náà tó bá nílò ìyàwó kí wọ́n pè wá ságbolé alárinà Ọlọ́run dẹ̀ ń ṣe à ń ṣègbéyàwó fáwọn èèyàn ìlú Abẹ́òkúta la fi kalẹ̀ sí pẹ̀lú ògo Ọlọ́run láwọn orí rédíò káàkiri àwa ń bẹ̀ àwa kan iná là ń ṣe adùnfẹ́ àwa kan iná là ń ṣe alájọbí àwa kan iná là ń ṣe kóòtù àdàbí sẹ́tìrì ẹ̀rí bó ṣe rí àtúwàtí ẹ̀dàkùn ẹ bá wa ṣíà ètò yìí tẹ́ ẹ bá wa gbogbo tó ṣíà ètò yìí pátá pẹ̀lú ògo Ọlọ́run wọn ò ní fi yín palẹ̀mọ́ ọdún yìí wọn ò ní fi tilẹ̀kùn ọdún yìí gbogbo oore tẹ́lọ́hún tẹ́ ń bẹ lọ́hún Ọlọ́run kò lè yín lọ́wọ́ ẹ ṣíà ẹ like ẹ love ẹ subscribe sórí ẹ fún wa àǹkan tẹ́ lè máa ṣe fún wa nìyẹn èmi yàtọ̀ sáwọn blogger o àwọn bloggers o rárá o n tẹ́mi gbé lọ́wọ́ nìyẹn o ká tó lé ká make correction ó ti yẹ yín ìkìlọ̀ ni mo wáyé fún ká wá correct ká ṣàtúnṣe ohun tí mi wá fún nìyẹn ohun tí mo wà fún nìyẹn àwọn bloggers wà ṣùgbọ́n adéròjọ́ ọmọ Ògúndìran ọ̀tọ̀ ni káwọn láwùjọ òkúta lọ́rọ̀ mi àbí ohun tí mo sọ yẹ yín ẹ dákun torí Ọlọ́run yóò dáa fún ẹnì kọ̀ọ̀kan wa kò sì ní bàjẹ́ lágbára Ọlọ́run a tún wá ní sẹ́gmẹ́ǹtì kan tá a pè ní sẹ́gmẹ́ǹtì ọmọ òrukàn àwọn ọmọ òrukàn yìí àwa ń gbìyànjú láti lè ràn wọ́n lọ́wọ́ ẹlòmíì ìyá ẹ̀ ti lọ ẹlòmíì bàbá ẹ̀ ti lọ ẹlòmíì kẹ̀ bàbá àtìyá ti lọ ṣùgbọ́n bóyá bíi grandma or grandpa òun ló wá ń ẹwò àgbà ti dé àwọn tó ń tọ́ wọn yìí àwọn alágbàtọ́ yìí náà àgbà ti dé sí wọn ìdí àtúmọ̀ nígbà náà tó fi dìde pé ọyá a máa ràn wọ́n lọ́wọ́ a máa lọ wọn skul lọ́kọ̀ọ̀kan láti máa lọ wò àwọn ọmọ bẹ́ẹ̀ tá a máa ṣàwárí wọn tá a sì máa ṣe fún wọn èyí tó bá jẹ́ pé ẹ fẹ́ ràn wá lọ́wọ́ pẹ̀lú tá à ń ṣe yìí ní segment ọmọ òrukàn ẹ lórí ọ̀fẹ́ láti ràn wá lọ́wọ́ mo pè fún ìrànlọ́wọ́ yín ni ẹ ràn ọmọ òrukàn lọ́wọ́ wọn ò sì ní fi irú ẹ̀sán fẹ́yìn náà lágbára Ọlọ́run ẹ jẹ́ àrùn ọmọ òrukàn lọ́wọ́ ẹni tí wọ́n bá kí pé ó sí àná ẹ pẹ̀lẹ́ àná ni wọ́n kì wọn ò ní kí í pé ẹ pẹ̀lẹ́ àná ẹ sí àná wọn máa kì í lágbára Ọlọ́run ẹ dákun mo ń pè fún ìfọwọ́sowọ́pọ̀ yín ni ẹ ràn wá lọ́wọ́ fáwọn ọmọ òrukàn
foundation yẹn ohun tá a gbé kalẹ̀ ni pé adùn ìfẹ́ humanitarian club adùn ìfẹ́ humanitarian club òun la gbé kalẹ̀ abẹ́ àwọn ẹlò wá ń ṣe gbogbo àwọn activities yẹn láti máa ran àwọn ọmọ òrukàn lọ́wọ́ adùn ìfẹ́ humanitarian club ẹ ṣé àdúpẹ́ púpọ̀ ẹ fẹ́ pè mí ẹ fẹ́ bá mi chat 07063537883 07063537883 gbọ́lẹ̀ kan sí 07063537883 ẹ pè mí ẹ lè mẹ́sẹ̀gì mi bá mi chat máa dá yín lóhùn ọ̀n wọ́kọ ọ̀n wáyàwó ó fẹ́ darapọ̀ máwọn tí láti máa ran ọmọ òrukàn lọ́wọ́ ó fẹ́ assist wa pè mí bó bá ní ẹ fẹ́ sẹ́ndì owó ẹ pè wá á sẹ́ndì account number sí yín ẹ dẹ̀ fi ràn wá lọ́wọ́ wà láyọ̀ ọlọ́run ràn yín náà lọ́wọ́ pápá gbogbo ẹ̀dá lókè òkun pátá ọlọ́run máa wà àbọ̀ ọlọ́run wà pẹ̀lú yín àwọn àtàwọn nàìjíríà náà àbọ̀ ọlọ́run yóò wà pẹ̀lú wa o àní móríṣẹ́ kù nìkún ní sẹ́nì kọ̀ọ̀kan wà lágbára ọlọ́run ẹ ṣé àdúpẹ́ ẹ bá subscribe sórí ẹ ẹ bá wa like ẹ bá wa love ẹ bá wa share ẹ Adùnfẹ́ TV Adùnfẹ́ TV òun ni kíni wá yìí Adùnfẹ́ TV on YouTube Adùnfẹ́ TV on YouTube ẹ ṣé àdúpẹ́ rere ni wọ́n ṣe wọn ní ṣe ká rere lèmi ò ṣe mi ò ní ṣe bí rere ni wọ́n ṣe mi ò ní ṣe ká bíre bá dìbì ìpàdé dọ̀hún o mo wí mo sọ abọ́ mi rèé tó nílé kàlejò mo fàsìkò yìí dágbére pa ó fìrè pàdé ogun rọ́jú jẹ rọ́jú mo ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ kó wá wa èmi lọmọ tẹlẹ nkẹ ọmọ àbẹjọyè ọmọ àbẹjọsùn kó ọmọ olùkọ́ ajagun ọmọ èrè níjòmù èmi lọmọ ogun láríkẹ òrègùn tó lọ́wọ́ tí fẹnu gbẹbọ bàgẹbàgẹ lẹyẹ olùfàn ọmọ ogun òsákẹ ọmọ ogun ọkùnrin bí gbá jẹ alẹ gẹngẹ lálùrù alálùrù aníyọ bàyà lálùrù ààbò olè bàgẹbàgẹ olúfúnṣọ adéjàre lè ní í jẹ adérójú ọmọ ògúndìran ọmọ àríkẹwù sáyé eré orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọwọ́ gbárí mi mú o orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi.